أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. 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 الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم. اللهم صل اللهم صل على سيدنا محمد على سيدنا محمد وعلى آله وعلى آله وأصحابه وأصحابه وسلم. وسلم. آمين 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 آمين. آمين. lábẹ́ yọ̀ǹda bàbá wa gbà. سبحان tí wọ́n jẹ́ àfáwà من lórí ìjòkó. ليست له بداية wọ́n tún wá ń jẹ́ chairman fún gbogbo tí ń jẹ́ Ansarul Islam ilẹ̀ ولا yìí. له àwọn náà tún ní حد ولا bí bàbá ìmáàmù Ẹdẹ. نهاية ولا له حد Alfa ولا Alhaji Ibrahim Badmus نهاية. Akajiwọlé. أنكم الله. ọlọ́run kó jẹ́ kí ẹ lásìpẹ́. آمين wala amina. آمين. lábẹ́ tí wọn àti gbogbo àwọn bàbá ẹ dákun nítorí àsìkò. à ń gba yọ̀ǹda ọlọ́mọ́sá ìdúró ti gbogbo wa. آمين. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. الحمد لله. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. الحمد لله. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. الحمد لله رب العالمين. ìjókòó wa ní àyín lẹ́yìn gbogbo nǹkan ní máa ń ní sábàbí àbí asbab. ìpapòdà bàbá wa gbà Ansarul Islam bàbá wa Raidu ti wílẹ̀ kan bí wọ́n sọ pé àgbà fà tó kún lẹ̀ yìí bàbá wa náà ni. àwọn àgbà tún wà o àmọ́ gbogbo àwọn àgbààgbà tó wà wọ́n gbà pa wọn náà làgbà. ọlọ́run wa mú wọn kúrò láàrin wa nígbà tá a ràn kàn. lóòótọ́ a lè wò ó pé ọjọ́ orí ti dàgbà àmọ́ àwọn àgbàlagbà wọn ní arúgbó ẹni ò kí ń sú ni. bẹ́ẹ̀ yẹn bá ní bàbá ńlẹ́ bá ṣe níwọ̀n òun ni bàbá lọ dáràn ta ọkàn wa ò balẹ̀ bàbá wa ń bẹ ńlé wọn ò ti ju bàbá mọ́ wa la sáwọn ọmọ sáwọn Islam náà nù ó dà yóò bá ó dà á wà rí bàbá wọn ò ti ju bàbá mọ́ wa la bàbá tí wọn ti ju mọ́ wa la náà lọ́lọ́run wa pèsè ọ̀dọ̀ yìí ọlọ́run o pípẹ́tọ́ pé bàbá wa sọ́dọ̀ mọ́ pé wọ́n wá jẹ níyàwó. آمين bá a pè wọ́n láti kẹ́. آمين ọ̀là amínà. آمين. àyá Kùránì kò ti sọ fún wa má wulẹ̀ wí pé bá a bá gba nǹkan kan lọ́dọ̀ wa n tó dáa láàfin rọ́pò padà. wọ́n wá bẹ̀rẹ̀ pé ṣé a tún ní bàbá mi ni a ní bàbá mi bàbá máa ń kú bàbá máa ń kú ni al-waladu sirru abi. ẹ má rọ mọ bàbá tí ó ní òun rí bàbá sẹ́mọ̀ pé ò rí nà الله. kò gbanú. ọlọ́run bàbá tó sẹ́kù náà ọlọ́run kò ní dètò rúmọ yín lọ́wọ́. آمين ọ̀là amínà. آمين inú ilé wa lólùmọ̀ọ́fó tá a ti bí bàbá ọlọ́mọdé ó bàjẹ́ lẹ́yìn kú bàbá wa. آمين àdúgbò wa yìí lápapọ̀ lẹ́yìn kú bàbá ọlọ́mọdé ó dàrú. آمين Ansarul Islami tó jẹ́ sábàbí ìjókòó ti ní títí wa ọlọ́mọdé ó bàjẹ́. آمين fáwa tí wọ́n ṣàdúrà bẹ̀rẹ̀ ti wí níjọ́ tí bàbá alájà àgbà lọ ẹ̀rú bá àwọn èèyàn pé ṣé yóò tó máa da ń da ọba tó ṣe bẹ́ẹ̀ ayé bàbá wa náà máa da sí. آمين ọlọ́run níjà ayé bàbá wa ó bàjẹ́. آمين gbogbo àwa tí bàbá fi lẹ̀ náà nǹkan kan ò ní ṣe wá láboró. آمين ọ̀là àmín. آمين. ọlọ́run kó wọlé apá dúpẹ́ kì í ṣe pé inú wa dùn ṣùgbọ́n dúpẹ́ pé inú wa dùn. ìdùnnú bẹ̀ ni pé bàbá wa
ìsìláàmù tí wọ́n ṣeun náà ni wọ́n mú lọ pàdé ọba tó ní wọ́n. Alhamdulillah. mélòó mélòó ẹni tí kádàrá ó gbáwájú rẹ̀ á mọ̀ láfa á mọ̀ lẹ́ni ọlọ́run díẹ̀ náà ní ó kù tí ó fi lọ yóò bá di nǹkan mi. فيسبق عليه الكتاب. wọ́n ẹnìkan bẹ̀ wọ́n ní làdáni ni ìgbà tó kù díẹ̀ tí ó lọ ó pàtẹ́wọ́ lọ ni nílẹ̀ yìí náà ni kọ́lọ́n kó yá fi gbogbo wa mọ́jà آمين. àfi yọ̀ọ̀yàn ó ọlọ́mọ́sà ìtú gbogbo wa ṣe آمين. mọ́jà padà sí ibú bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa. آمين. ọba tí òní kí ti bàbá wa rí bẹ́ẹ̀ adúpẹ́ ọlọ́run ọlá ọpẹ́ nàbà sàlékùn kẹrẹ ìgè fanabi sallallahu alaihi صلى wasallam. الله عليه وسلم. àwọn ará ilé anábì àwọn sàhábà àwọn ènìyàn rẹ̀ àwọn ènìyàn ọlọ́run wọn tó ṣe wàhálà fẹ́sìn lánàá tó ṣe wàhálà fún mímọ̀ lánàá tó fi rọrùn kàwá ọlọ́run kó dúpẹ́ fún gbogbo wọn. آمين. wàlẹ̀ àmín. آمين. àánú ọlọ́run lára wọn abẹ́ àwọn bíbí wa àwọn àlùfáà wa ọlọ́run kó dúpẹ́ fún wọn. آمين. ayé àwọn àlùfáà yìí kọ̀ọ̀kan wọn lọ́mọdé yóò bá. آمين. wàlẹ̀ la hawla wala ولا quwwata. قوة إلا بالله العلي العظيم. ìjókòó wa ansarul islami ni mọ́jà ansarul islami ó bàjẹ́ o آمين. mọ́jà ansarul islami ó dàrú. آمين. bọ́wọ́ alájí àgbà sheikh muhammad kamaluddin abibullah al-adabi ọlọ́run bá Rahimahullah. sàlékún kẹrẹ fún wa آمين. sàlékún kẹrẹ fún wa. آمين. ọlọ́run wọlá àjọṣe láàrin wọn àti bàbá ńgbà tí bàbá ń bẹ ńgbà tí ńjọ́ tí wọ́n jọ ń bẹ lórí ilẹ̀ wọlá pé àṣepọ̀ wọn dáa púpọ̀ lónìí táwọn méjì ò sí láàrin wa mọ́ nítara wọ́n ti pàdé lọ́hùn ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀ آمين. ọlọ́run má bàa yí bàbá jẹ́ آمين. má bàa lè kéwú jẹ́ má bàjọ́ jẹ́ Àmín. ọba tí ò bá jẹ́ fún alájẹ́ àgbà má jẹ́ ó bàjẹ́ fún bàbá wa tẹ̀dẹ̀ náà آمين. wọlá amínà آمين. ọlọ́run kó wọlá bẹ́ẹ̀ abẹ́ gbogbo àwa tá à ń jọmọ fún bàbá wa látẹ̀rí bàbá wa gbà bàbá wa As-Saqafi ọlọ́run o ọba tó ṣe yín báyìí ọlọ́run má jẹ́ padà sí bó báyìí آمين. wala la hawla wala ولا قوة quwwata إلا بالله. látẹ̀rí yín kárí gbogbo àwa tá à ń jọmọ ọlọ́run kó mójútó wa ọlọ́run má dàrin wa rú wala la hawla wala quwwata. إلا بالله العلي العظيم. ìjókòó wa lé ní àwa kéwú fa àwa ṣe wáàzí àwa tọ́ kéwú níwájú àwọn bàbá ni nítorí pé ọmọ kéwú kéwú wájú àfa rẹ̀ kìí ṣe wáàzí wájú àfa rẹ̀ bí kò sí pé kó tọ̀ ọ́. ìtọ́kọ̀ wa jọ ni kí ọlọ́run mú bàbá wa sọ́dọ̀ bàbá wa Sheikh wa Armiya رحمه الله. bàbá wa àgbà Ansarul Islam ọlọ́run pè wọ́n sọ́dọ̀ ìtọ́kọ̀ wa jọ nù. ẹ wá rí ikú dandan ni gbogbo wa là á kú wọn yìí sì fi kú yọ̀ọ̀yàn nǹkan kan ṣoṣo tó ṣe wípé ẹnu ẹnìkan kan ò gbà láti wípé mi ni mo dán wò ó ní kú wa kódà àwọn tí wọ́n ní mádàílà lọ́wọ́ wọn ò tó bẹ́ẹ̀ lónìí wọ́n lè dán wò lánàá pé lágbájá wa la pa àmọ́ lónìí yìí àbẹ́yẹn bá wí bẹ́ẹ̀ yóò délé ẹjọ́ o àyóò délé ẹjọ́ tó ti wí hun kò sí yóò délé ẹjọ́ ààrẹ sí rẹ àmọ́ lánàá wọ́n lè wí nígbà tó ju dúdú pé yes mádàílà wa la fi pa àmọ́ lónìí yìí ò lè wí bẹ́ẹ̀ àmọ́ lọ́hùn bẹ́ẹ̀ bá wí bẹ́ẹ̀ yóò délé ẹjọ́ lónìí ayé ètò níta wà ń bẹ̀ tẹ́yìn bá wí fúnra rẹ̀ òun ló ń pa lágbájá àmọ́ lọ́hùn ló wá sọ pé èmi ni mo lágbára kápá yẹn a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا ليوني تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. تبارك الذي بيده الملك وهو على كل شيء ọlọ́run ní títóbi mi قدير èmi ni mo lágbára lérí gbogbo nǹkan تبارك pátápátá. الذي بيده الملك ìkápá agbára gbogbo nǹkan وهو èmi ni mo ní. على كل شيء kí ló jẹ́ kí ló jẹ́ قدير òròyìn ara rẹ̀ pẹ̀lú agbára. ó ní allazi khalaqal mawta wal hayata. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. ọlọ́run lèmi ni mo lágbára lérí kéèyàn ó kú bí bàbá wa ṣe dàgbà tóun kò sẹ́ni tó kápá lílọ wọn ọlọ́run lèmi náà ni mo pa wọn. الله. ọlọ́run tó wá ní bàbá kú wọn ò kú tán bàbá ọlọ́run ni wọn ó ṣẹ́kù ọlọ́run lèmi ni mo lágbára bẹ́ẹ̀ ẹlòmíì kú níjọ́ tó kú nílé wọn tán bó ṣe kú náà nílé rẹ̀ ti kú الله bó ṣe أكبر. kú náà láàyè rẹ̀ ti kú ọba tí o wá ṣe ti bàbá bẹ́ẹ̀ khalaqal mauta ó mú bàbá lọ ní wal hayata wá ní ká yìí wọn máa sẹ̀mí. والذي خلق الموت ẹ̀mí bàbá ara ló kú o والحياة àmọ́ wal hayata ọlọ́run ní mo kàn mú bàbá kú ń bẹ̀ ni o ààyè wọn ń sẹ̀mí o èmi ni mo lágbára ká yìí wọn máa sẹ̀mí. ليبلوكم
أيكم Ọlọ́run ní iye أحسن àyè náà عملا láti jẹ́jẹ́. وهو العزيز Ìgbà tí الغفور. bàbá wa gan bẹ ṣé bàbá gan sòde tí wọ́n kó yẹn jọba ìfúnjẹ mẹ́jọ rí. Ìrọ̀ kí bàbá ṣe bẹ́ẹ̀ nígbà tí bàbá ń bẹ. Afáwọn ọ̀rẹ́ yìí. Ìrọ̀ kí bàbá ṣe bẹ́ẹ̀. Àmọ́ khalaqal mauta ìgbà tó wá mú bàbá lọ wala hayata wá ní àyè wọn ó sì máa yè. الحمد Tádó lágbára لله. bẹ́ẹ̀. Ọlọ́run lèmi ni mo ṣe bẹ́ẹ̀. Ayyukum أيكم أحسن عملا وهو العزيز الغفور. iṣẹ́ kan ni bàbá ṣe tí bàbá fi kú ò táyé wọ́n sì ń yé gbogbo wa náà kábèrè iṣẹ́ wo ni wọ́n ṣe tí bàbá ò fi sí mọ́ táyé wọ́n sì ń yé láti jẹjẹ yóò sì mọ yè lọ bẹ́ẹ̀ àdáwò wa ní fẹ́nìkọ̀ọ̀kan wa ò pé ẹnìkọ̀ọ̀kan náà wá yẹra rẹ̀ wò iṣẹ́ kí lèmi náà ń ṣe ṣé tèmi náà bá kú sáàyè mi ó yè ṣé tí mo bá kú sáàyè tèmi náà ó sẹ̀mí àbí tí mo bá ti kú àyè mi náà kú náà nìyẹn àdánwò ni kẹ́nìkọ̀ọ̀kan bíra rẹ̀ léèrè wọ́n wà lẹ́yìn. وهو العزيز الغفور. ọlọ́wà ni ẹ̀wá rí mi ọlọ́run. والذي خلق سبع سماوات. ibi tí bí n bá ṣe lọ ni ọmọ bá lọ mọ́ gbẹ̀yìn sáré. أيوه. ọlọ́wà ni èmi ọlọ́run ni Al-Azizu bàbá wa nígbà tí wọ́n ń bẹ ọlọ́run fi ẹ̀yìn wọn tú àṣírí wọn. وهو العزيز الغفور. ẹ̀sùn tí àwa ń rí látijọ́ tí wọ́n ti lọ́dún ní ta ló mú wa ọlọ́run ló mú wa nítorí tí wọ́n ṣe ni Al-Aziz ọlọ́run lèmi ni mo máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti dá pẹ̀lú mi lógo ọlọ́run ìmọ̀ yí ayé rẹ̀ pẹ̀lú dáadáa náà irú ẹni ń ṣẹlẹ̀ yìí àṣìmí àtẹ̀yìn náà táwọn náà bá rí pé àríwá àtọ́ba tó ní wa náà dáa tá a sì mẹ́láyé àjẹkámúra sí dáadáa yẹn nítorí pé njọ́ táwa náà bá lọ káàyè táwa náà ó máa yè bil izzi pẹ̀lú yìí Al-Ghafuru ọlọ́run ní ìwọ náà tó wà ń bẹ tó wò pé ha mímí náà bá máa kú ayé tó ń wò má léye yà á ṣàtúnṣe yà á túbà jáwọ́ kúrò níbi ìwà bú tí mẹ́ lọ́dọ̀ rẹ̀ jáwọ́ kúrò níbi ìwà ẹ̀ṣẹ̀ ọ̀dọ̀ rẹ̀ tó o bá ilé túbà kúrò níbi ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ tó o mọ̀ pé tó o bá ń lọ pẹ̀lú ẹ̀ṣẹ̀ yìí tó o bá ti kú àyè rẹ̀ kú náà ní àyè rẹ̀ ò ní yè lẹ́yìn rẹ̀ yà á tọrọ àforíjì tó o bá ti tọrọ àforíjì Al-Ghafuru lèmi ọlọ́run èyí ń ṣàforíjì fún ọ àti tó bá rí bẹ́ẹ̀ gbogbo àwa tá à ń pààrà yìí láti ìjẹ ìjọ fíìmù kọ́lá wa wò fíìmù kọ́lá wa wò ó yẹ ká máa wábì pẹ̀lú làákà ìjẹ foríjì mi o ó ju ẹnu mi lọ nítorí pé tọ́lọ́n bá sọ̀rọ̀ lọ tó bá sọ̀rọ̀ bọ̀ níwọ̀n mọ́ yazakkaru illa ulil albab. gbogbo nǹkan pátápátá òye ní limithli hadha mímá wábì wa falyamalil ó yẹ ká wá máa wòye ní kì í ṣe pé káwọn pé àfa tó wá lánàá ẹnu rẹ̀ dùn dáadáa àfa yẹn dá wákà rẹ̀ dùn wákà ń kọ́ nìkan ìjà wa mú bì. limithli wákà tí wọ́n bá ń dábọ̀ hadha kí ni gbé àwọn àfa yẹn wá ní káwé rẹ̀. falyamalil amiluna. limithli hadha nítorí ẹ̀ka wádìí nìyẹn òbí wa wá ń bì nítorí ẹ̀ka máa béèrè ní pé àwọn àfa tí ń wá láti ibi tẹ́nì kọ̀ọ̀kan tí ń wá yẹn kí ni gbé wọn wá nǹkan kan ní gbé wọn wá o tó bá rí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan tàwa náà ẹja mójútó tọ́lọ́hún káwọn lọ máa mọ sọ kí nìkan lẹ́ẹ̀kan pé àyèfi kú yọ yẹn pé ọlọ́run mú wọn bàbá wọn ti kú ọ́ bí wọn wọ́n ní tamanna unasu an amut fa in amut. تمنى أناس أن أموت فإن أموت وتلك سبيل لست بها بأوهدي وتلك سبيل لست فيها بأوهدي. báwọn yẹn bá wò pé ọlọ́run mú wọn bàbá wọn kú ní àwọn yẹn wò pé ọlọ́run mú wọn tí bàbá wọn ti kú àfojú wọn dánrin. تمنى أناس أن أموت فإن أموت وتلك سبيل لست فيها بأوهدي وتلك سبيل لست فيها بأوهدي. ọlọ́run á sọ kí ni kan fún wa nínú Suratul An'am kí ni bàbá wa ṣe tọrọ wọn fèrè báyìí a'udhu billahi àti sàwùsù lẹ́ẹ̀kan. Naam. allazina amanu wa lam yalbisu imanahum bizulmi. mo ṣe gbogbo àná ló mo gbàgbọ́. allazina amanu wa lam yalbasu imanahum bizulmin.
الأمن وهم مهتدون ẹ wọ Ọlọ́run ní ẹ̀rí alẹ́zínà amọ̀nù bàbá wa Zakari bàbá wa Harmiya أولئك لهم الأمن wọ́n lo ayé wọn pẹ̀lú ìmánì ni مهتدون wọ́n lo ayé wọn pẹ̀lú ìmánì bí wọ́n ti wá lo ìmánì nígbà tí bàbá ń bẹ ìmánì wọn tí wọ́n lò wọn wá rú papọ̀ pẹ̀lú àbòsí الذين bàbá wa ò آمنوا fàbòsí kún gbogbo ìbádà wọn tí wọ́n ṣe ولم láyé يلبسوا إيمانهم بظلم kí ló já àyè yóò máa yé lò أولئك لهم الأمن وهم ẹ̀rí مهتدون khalaqal mawta wal hayata náà nùbà tí ọba tó ní bàbá wa ó lọ tó sì ní káyè wọn ó máa yè kí wọ́n á ní jẹ́ òye àwọn tó ṣe pé ńgbà tí wọ́n ń bẹ pẹ̀lú ìmánì wọn wọn ò dá ìmánì wọn papọ̀ pẹ̀lú àbòsí. ولم يلبسوا إيمانهم بظلم zulmu níbẹ̀ òun kí ni ṣírkù níbà. ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون ọlọ́ba nígbà tí bàbá wa ń bẹ àṣírí bàbá wa lọ́lọ́run tún fún wa yìí bàbá wa ò dá ìmánì wọn mọ́ أولئك لهم الأمن mélòó àwa ọmọ kéékèèké lónìí ọmọ kéwù أولئك لهم الأمن bàbá wa Sàkọ́fí ọlọ́jẹ́mi ogun ni wọ́n wá ń jòkó yìí مهتدون bàbá kó tó di báyìí ẹ mọ bẹ́ẹ̀ ṣe rìn ẹ mọ àwọn wàhálà tẹ ṣe ẹnu mi ò gbá ni ẹ sán náà nì الله ẹ̀yin lẹ́lẹ́ sọ ẹnu tiwa ò gbá o الله أكبر àmọ́ gbogbo wa ò béèrè bó lẹ kí lẹ farada kí lẹ fojú wì akànni pé bàbá Sàkọ́fí dé ọlọ́run ọlá wa dé ọlá àtòní là ń rí lára bàbá Sàkọ́fí الله àbèrè bí wọ́n ṣe sanni lánàá ìtorí pé àbèrè wàhálà tí wọ́n ṣe nídìí mímọ̀ yẹn lánàá ọlá àtòní là wá rí ọlá àtòní là wá ń lé ọlá àtòní là wá ń lé yẹn ó wá jẹ́ àlọ́ tójú bọ̀ bí tó yẹ ká tójú bọ̀ allazina amanu. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم ẹ̀rí torí pé àwọn náà fẹ́ lọ láti wá أولئك Sàkọ́fí ṣe ń lò lónìí. لهم الأمن وهم مهتدون àwọn náà fẹ́ lò bí wọ́n ṣe ń lò lónìí àbèrè àná wọn ó yẹ ká béèrè àná wọn bí bàbá tẹnu bọ̀ ilẹ̀ ó kún fa الله bàbá ò wá mú àbòsí máa pẹ̀lú pé wọn ò ṣẹbọ pẹ̀lú rẹ̀ الله àwọn Sheikh Nurain ni wọ́n kékeré kan fún wa ní òní nípa bàbá wa nínú pé wọ́n ní tàbá fẹ́ súnmọ́ sùn wọ́n bá fẹ́ súnmọ́ sùn àwọn kan wá mú bàbá wa rìn àwọn ìrìn àjò kan wá ní ha ibi tẹ́ mú mi lọ yìí kò ṣeé wọ̀ bàbá mi rírú rẹ̀ الله أكبر bàbá wa padà kápẹ́ wọn korí bọ́ bí tí wọ́n korí wọn bọ̀ lánàá òun ni ó lè dá àmọ́ yóò ti dá ó الله lè dá أكبر níjọ́ náà àmọ́ yóò ti dá الله ẹ wá wò lónìí lam yalbasu imanahum bizulmi àwọn tí wọn ò fi àbòsí kún kí ni àbòsí náà wọn ò mú ṣírkù mọ́ dákun gbogbo àwọn tá a ṣe bẹ̀rẹ̀ lọ́lọ́mọ kéwù ara kéwù táwa kẹ́ lára bàbá wa ni pé ẹja fẹ́ bọ́ọ̀lẹ̀ o ẹja kú ò lọ́nà ẹ má jà rìn ọ̀nà ṣírkù ọlọ́run ló lè sọ yẹn dààyàn ọlọ́run ló lè sọ yẹn dààyàn. لا تشرك بالله إن الشرك لظلم عظيم ẹ dákun à ń bẹ̀rẹ̀ wa ń ra wa ẹ má jà mú ṣírkù mọ́ káwa náà kẹ́mi tiwa náà ò lè gùn bàbá wa àgbà Imam Ansarul Islam níjọ́ tí wọ́n ń bẹ. àáfàá ti ń bẹ wájú àwọn ìyá wa ń bẹ yẹn wọ́n ní pé kẹ́ ẹ lọ jókòó. bàbá wa náà àwọn náà wọ́n mọ àwọn arìnrìn àjò pé bẹ́ẹ̀ bá rìn báyìí yóò rí báyìí ẹjẹ́ àdá ọkàn mọ́ méjì lọ́nà ṣírkù àwọn bàbá wa ò rìn bẹ́ẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ ọlọ́run wá ní kí bàbá ó kú káyè wọn ò sì máa yè báwa náà bá fẹ́ káwa náà ó kú káyè wa ó máa yè àfi káàrin bí wọ́n sì rìn ọlọ́run bá ní ulaika lahumul amnu أولئك لهم الأمن وهم مهتدون gbogbo ẹni tó bá ṣe ayé rẹ̀ báwọn báwọn ní ṣe kúrò ní ṣe wí o أولئك لهم الأمن وهم مهتدون ìfọ̀kànbalẹ̀ náà là ń wò yìí الحمد bí o bá لله sí fọ̀kànbalẹ̀ láti ìjọ tí bàbá wa ti lọ káwọn afáwọn sì máa jòkó àwa gbọ́ pé ó dàrú nínú yàrá الحمد لله nínú yàrá ní tí máa dàrú pé yàrá bàbá màmá tèmi kọ́ yàrá màmá tèmi lélẹ́yìí à ń kí bàbá wa gbà
المفتي الآن بابا وزير المؤمنين سبحان الله الحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله الحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إلا الله ẹ̀rí bàbá wa gbà ni wọ́n wọlé yìí tí wọ́n là ń sọ̀rọ̀ Islam ara wọn tí bàbá wa ìmáàmù kólé lọ́wọ́ tí wọ́n kólé lọ́wọ́ lélẹ̀ yìí ni wọ́n wọlé yìí ọlọ́run jẹ́ mi bàbá wa kún fún wa amina wàlà amina àmín ọlọ́run bá wa ń sọ fún wa pé gbogbo ẹni tó bá fẹ́ ńgbà tóun bá kúrò láàyè òun káàyè òun ó sì tún máa yè kó má mú ẹbọ mọ́ bẹ́ẹ̀ yẹn báyìí lè mú ẹbọ mọ́ ayé rẹ̀ ò ní yè kódà látọjú ayé rẹ̀ láyé rẹ̀ ó ti kú ayé rẹ̀ ó kú lójú ayé rẹ̀ nígbà tó ti kú lójú ayé rẹ̀ kí ni ó ṣẹ́kù nígbà tí o bá sí ń bẹ̀ mọ́ kò sí ní tí ó ṣẹ́kù ń bẹ̀ ẹ wá rí ọlọ́run ní wùláyíkà lahumul amnu ìfọ̀kànbalẹ̀ ọ̀dọ̀ wọn ló wà bí o bá sí ìfọ̀kànbalẹ̀ bí bàbá sàkọ́fí bá sọ pé báyìí la fẹ́ ẹnìkan ti dìde yàrá kejì pé rárá bàbá ẹ̀yin wí tí ní rárá èmi náà sì fẹ́ ni yóò wá takora wọn àmọ́ lahumul amnu ọlọ́run ní wùláyíkà lahumul amnu ìfọ̀kànbalẹ̀ ọ̀dọ̀ yín wa hum yàrá náà ò ní dàrú kò ní muhtadun bàjẹ́ àwọn yàrá náà wùláyíkà wọ́n máa wí lahumul inú ilé àwọn amnu àfà inú ilé àwọn àfà yàrá kan náà ní ilé àwọn àfà máa ń jẹ́ yàrá kan ní yàrá àwọn àfà yàrá kan ní wọ́n fẹ́ yàwó mẹ́rin ní yàrá kan ní ilé àfà nítorí pé gbogbo yàrá àwọn akaramkola arimiyawo náà lónìí yàrá kan tí mẹ́lẹ́ àfà yàrá arimiyawo náà ni èyí bá wá láti ibi tó bá ti wá yàrá arimiyawo náà ni yàrá kan ní yàrá àfà ibi tọ́lọ̀ wọn àti àmọ́ tó àṣírí pé sáàfà ni ẹ wà rí ẹ̀yìn wọn lọ́lọ́run tí wọ́n tó àṣírí wọn ọlọ́run wá tó àṣírí pé yàrá kan ni àbí kèsì yàrá kan ulaika lahumul amnu ìfọ̀kànbalẹ̀ ulaika lahumul amnu ẹ ní dáyàtọ̀ mọ̀ láàrin wa hum muhtaduna ulaika lahumul amnu wa hum muhtadun. ẹ wá rí kí wọ́n lójú orí báyìí òní ò sàdédé rí báyìí ẹ ń bá wọn Kùránì suratu Maryam òní ò sàdédé rí báyìí fa nítorí pé wọ́n ra òní ni afáànù rẹ̀ yìí ọ̀kàràǹkùnrin àbá wọ́n ra òní látànà ni ọlọ́run bá sì ní la yudi'u ajra al-muhsinin kìí sàbòsí kìí sàlábòsí ntẹ́ èèyàn bá rà lọ́lọ́run ó tà fún yàn ntẹ́ èèyàn bá rà ni ó tà ó ntẹ́ èèyàn bá gbìn ni ó kà á ntí bàbá wa gbìn là ń rí ló wù lẹ́yìn wọ̀nyí anabi wa Zakariya alayhi salatu wa salam mo ní wọ́n ra ọjọ́ òní kalẹ̀ ni Zakariya limbe Ọlọ́run kahaya eso àbí ikura amati rabbika ikura amati rabbika Zakariya ó ní mo fẹ́ fi sọ̀rọ̀ ani wọ́n ra ọjọ́ òní ni rírà tí wọ́n rà kalẹ̀ pé táwọn bá sí bẹ̀ máa ká èèyàn ó sì máa yè wọ́n rà ní ọ̀fẹ́ kọ́ Ọlọ́run bá wọ́n kí n sọ lórí ọ̀fẹ́ orúkọ àwọn ìyá wa ń bẹ́ ń jòkó Zakariya ló sunkún sọ́lọ́ ń pé Ọlọ́run wa inni khiftu al-mawaliya min warahi fún mi lọ́mọ wa kanat imraati akiran fahab li min ladunka waliya yarithuni bá ń gbé láti bẹ̀rẹ̀ ó ní tí mo fẹ́ mú jáde. كاها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا ذكر رحمة ربك إذ نادى ربه نداء خفيا إذ نادى ربه قال رب إني وهن العظم مني واشتعل وأن
وهن العظم مني. قال رب إني وهن العزم مني. bàbá wa ra ọjọ́ òní lánàá ni níjọ́ tí bàbá wọ́n sọ fún wa pé àgbà ni bàbá wa fi kíw fáànù rẹ̀ yìí bàbá wa àwọn ò bẹ̀rẹ̀ kíw bá wa sì bẹ̀rẹ̀ kíw gbà kékeré báyìí bàbá ti dàgbà wọ́n ti àgbà ni bàbá fi kíw wọ́n ní ha ní wàhánà azmu mi ní nígbà tí wọ́n ti dàgbà mo sì fẹ́ kíw nítorí kí mo fẹ́ káàyè mi ó yè tí n bá sí ń bẹ̀ mọ́. واشتعل الرأس شيبا pẹ̀lú ìjàgbá yẹn wọ́n ń kíw. واشتعل الرأس شيبا. pẹ̀lú pé wọ́n kíw náà wọ́n á fà níyàn dáadáa kíw pẹ̀lú ẹni tí a kíw lọ́dọ̀ àfa wọn. wọ́n lu àníyàn rẹ̀ mélòó mélòó èèyàn á máa kíw lọ́dọ̀ ọmọnú rẹ̀ fa èèyàn sì máa kíw lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ èèyàn sì lè kíw lọ́dọ̀ ẹni tó jù lọ. àmọ́ kí n la fẹ́ muhimu bẹ̀ ni pé lo ikhlasu níyà ńlọ fi jèrè rẹ̀. bàbá wa ké níjọ́ tí wọ́n dàgbà nígbà wọn ké wọ́n á fà níyàn dáadáa ké wọ́n fà níyàn dáadáa ké níjọ́ náà lọ́hùn-ún wọn ò sì gbé àfa àwọn lẹ́sẹ̀ wọn ò là níyàn bú pẹ̀lú àfa tí wọ́n bá lò ní yóò rí àṣírí òtún lónìí àní mo ní wọ́n ra ní máa yí àyè lónìí ẹ̀hẹ́n nígbà tí wọ́n wí fọ́lọ́n pé ọlọ́run mo ti dàgbà mo fẹ́ kéwù tí n bá kéwù mo sì fẹ́ yé ni o mo fẹ́ ká yé mi ó yé tí n bá sí mẹ́mọ́ ni ó yá. ولم أكن بدعائك ربي شقيا. níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ kéwù náà wọ́n ti sọ fọ́lọ́n pé kéwù tí mo wá kéwù bàbá ò kéwù torí pé wọ́n fẹ́ di lè mọ́mù fa. wọ́n ké pé mo fẹ́ ká yé mi ó yé ni ìmọ̀mù padà ní kó náà ti mọ́ ni ọlọ́run mo mọ̀ pé àdúrà yìí mo mọ̀ pé ọgbà o ní sórí bú látara pé mo ń bí ọ yìí. بدعائك ربي شقيا. وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا. àmọ́ kí ló lè jẹ́ tá a fà bá ṣiṣẹ́ kí ló lè dá sí àfàànù tá a fà bá ń ṣiṣẹ́ kí ló lè dànù nítorí lè dá sí àfàànù obìnrin الله àrùnkùnlá nítorí lè dá sí àfàànù obìnrin bá a fà bá dá tíyàwó rẹ̀ ò bá dá ọmọ rẹ̀ ò ní dá iṣẹ́ ta ló dànù iṣẹ́ àfà ló dànù yẹn obìnrin ló lè bá sí àfà jẹ́ àmọ́ kí iṣẹ́ náà ọmọ bàbá jẹ́ kí ló wí. فهب لي يرثني ويرث من آل يعقوب وإني خفت الموالي من ورائي وامرأتي عاقرا. نعم وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا. ìyàwó mi àwọn ìyàwó mi ha ìrìn àjò tí mo fẹ́ rìn yìí kò yá àwọn ìyàwó mi tẹ́lẹ̀ o bá ń kó àwọn ìyàwó mi bí ìrìn àjò yìí bí iṣẹ́ wa ò ṣe ní dànù lójú ọ̀nà tá a fẹ́ tọ̀ yìí ọlọ́run bá ń kó àwọn ìyàwó mi inú súrátù ọ̀nà bíi mẹ́ta ni ọlọ́run ti gbọ́rọ̀ yìí wa ń bẹ́nu Ali Imrana ń bẹ́nu Anbiyau ìwọ̀n sọ́mi kẹ́ pé wà á síláhánà làwù zawjahu tí ì bá ṣe mi sí àwọn ẹ̀sìn hafizu pé ọlọ́run nígbà tó ní ọlọ́run má bá bàbá ní ọlọ́run má bá sẹ́mi jẹ́ o lára àwọn ìyàwó mi ọlọ́run ní ó dáa àwọn ọlọ́run gbà tá a wá gbà á àwa tún àwọn ìyàwó náà ṣe gbogbo àwọn ìyàwó ọlọ́run wa ní akaramu ẹnu mi ò gbà ó arìnrìn ìyá tẹ fẹ́ òun ó ti yàtọ̀ sí njọ́ tẹ fẹ́ o ìrìn àjò tó fẹ́ rìn bí wọ́n ṣe máa ń rìn ni o ẹni tó bá wá fẹ́ ẹni tó fẹ́ rìn àjò yìí bí wọ́n ṣe ẹ̀kọ́ tí wọ́n fi bá wọn lò ní ọ̀pọ̀lọpọ̀ ìyàwó àfa ó sórí ibú lára wọn nítorí pé kò mọ ẹ̀kọ́ tó yẹ kó fi bá ọkọ rẹ̀ lò ìwọ̀n wò pé ṣebí nureni náà ni ṣebí nureni náà ni bọ́n bá ṣe ṣe sí àjọ lọ ń dá lára rẹ̀ ọkọ̀ lára ọmọ rẹ̀ àmàdáwò bẹ̀ ni pé bó bá kó lára ọmọ rẹ̀ náà wọn ò ní kí mẹ́lòmíì àfáà náà wọ́n kì í mọ́ sẹ́yìn kó fẹ́ dá sí àfáà nù lọ ó wá sunkún sọ́lọ́hún lọ́ni ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ á tún ìyàwó rẹ̀ ṣe Kùránì bíi mẹ́ta ní bá ní ìdílé tẹ́ bá ti bá mi wo Ali Imran ẹ̀ mọ̀ bá ń wo Anbiyau kó lè bá a lọ ìgbà tó wá wí bẹ́ẹ̀. فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين. náà ìgbà tí Zakariya wá sunkún sọ́lọ́hún ọlọ́run wá láà tún ìyàwó rẹ̀ ṣe
وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا anabi wa Zakariya baba wa Armiya wa ń sunkún sọ́lọ́run pé Ọlọ́run mo fẹ́ ká yè mí ó yè níjọ́ tí wọ́n ń sunkún nu Mariam ń bí ló wá ń sọ fún wọn pé àwa Ọlọ́run bá wọn basharnahu bi gulamin halim. وبشرناه إن سكوت ربي لا تذرني فردا وأنت خير الوارثين. إن سكوت Ọlọ́run pé Ọlọ́run o dákun má ṣe mí lèmi nìkan o kéwù ni mo fàgbà bẹ̀rẹ̀ yìí kéwù tí mo bẹ̀rẹ̀ lágbà yìí mo fẹ́ kí gbogbo àwọn ọmọ mi ní ó dà fà. يرثني ويرث من آل يعقوب. mo ń bọ̀ mo fẹ́ wájú àwọn afáwọn aláwà ilé kí ó láwà ọ̀rọ̀ kọ̀ọ̀kan ló sì ní nọ́tọ̀ títí ẹ̀ ẹ wọ́n sọ pé lámàkún bídù àìkà rọ̀bì ìṣẹ̀kíyà mọ́tì jẹ́ ní ìfẹ́ lọ kọjá lọ bẹ́ẹ̀ ẹ̀yìn yá wa wọ́n ní èèyàn ní sàdúà kó sórí ibú èèyàn ní ṣe kí ni kó sàdúà kó sórí ibú ẹ̀yìn yá wa àdúrà mi láti ṣe tó wá di pé à ń lọ ilé arúgbó ọjọ́ à ń lọ orí òkè à ń lọ gbomi tútù tẹ̀sí ní kùránì lọ́dọ̀ kùránì ni bàbá wa ṣe àdúrà ni bàbá wa jókòó tì ní wọ́n ṣe lánàá yẹn akí bàbá wa Muqaddamu Salihin ọlọ́run kò jẹ́ kẹ́mi yóò mú fún wa àdúrà ni bàbá wa ṣe tó ní fi rí báyìí ìpèsè kọ́ o ló sọ́dọ̀ ní ẹbọ kọ́ ni bàbá ṣe lẹ́yìn náà fi rí báyìí bàbá ò sì lọ arúgbó ọjọ́ bàbá ò lọ gbomi tútù bàbá ò lórí òkè tọ́lọ̀ ń fi dín kí ọ̀rọ̀ wọn rí báyìí àsáwà àtẹ̀yìn náà ẹ̀jẹ̀ adúnrín má dùà tá a bá ti dúnrín má dùà ọ̀rọ̀ tiwa náà ó dà man qara al-baba àwọn bàbá ni wọ́n wí bẹ́ẹ̀ ẹnikẹ́ni tí bá ń kalẹ̀kùn Ọlọ́run wàlájà tí sì tún kàn án tí kò fi bí máa pè é lẹ̀ wúlìjà wọ́n sílẹ̀kùn fún àdúrà mélòó la ti ṣe wọ́n ní Musa Latifu kan ọjọ́ méje ẹ̀hìn tí ìròyìn ọjà máa ṣe lọ ọ̀nà mẹ́ta àwọn ládùúgbò àmọ́ fi ń gbàgbà inú kádùúgbò àtọ̀ ṣe kó gbà lójú rẹ fúnra rẹ àdúrà àtọ̀ ṣe inú kó gbà lérí àwọn ọmọ rẹ àbí kádùúgbò rẹ ká lọ fi ṣẹ̀san fún ọlálìkìyàmọ̀ mélòó wá ni wọ́n ti ṣe Ọlọ́run náà ní sorí gbó látara àdúrà pọ́ìntì ibẹ̀ ọmọ fẹ́ kájọ dì í mú ẹlẹ́ẹ̀kejì aláwọn obìnrin ẹ̀yin lẹ́ni tún lé àfa ṣe ẹ̀yin lẹ́ni bá ṣe àfa jẹ lẹ́sìn lè tún ṣe gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ fẹ́ àfa kódà ẹ̀yin tẹ́ fẹ́ àfa ẹja submit fáwọn ọkọ wa ìgbàfà fáwọn ọkọ wa làwọn ọmọ wa fi yà dáadáa gbogbo obìnrin tó bá ti ní bóńtọkọ rẹ̀ bóńtọmọ rẹ̀ náà ó rí o gbogbo obìnrin tó bá ní bóńtọkọ òun bóńtọmọ rẹ̀ náà ó rí àjọ lè ń dá lára àwọn ọkọ yín gbogbo tẹ bá sì dá ẹ kó lára ọmọ yín bàbá wa bẹ lọ́nkẹ́ Ọlọ́run má ṣe mí lèmi nìkan kéwù tí mo fẹ́ bẹ̀rẹ̀ yìí tí mo bẹ̀rẹ̀ yìí má jẹ́ ojé mi nìkan o bọ̀mí láwọn ọmọ Allahu Akbar. bọ̀mí láwọn ọmọ tí bàbá ń sọ yìí pé àwọn ọmọ tí wọ́n sẹ́yìn mi Ọlọ́run bá wá ní àwọn Ọlọ́run wá fún lọ́mọ. ويرث من آل يعقوب. bàbá ní Ọlọ́run ọmọ tó fún mi ọmọ tí ó jogún mi tí ó bá mi gbé ẹ̀sìn lọ́wọ́ ni àwọn afọ́n ní tafsiri wọ́n ní látàzárí ní fáradà tí ń sunkún bẹ̀ wọn kìí ṣe pé ọmọ tí ó jẹ khalifa tí ó mọ lòdì sàrà o. Rabbi la tazarni rárá o ẹkún pé kí n rọ́mọ rárá ẹkún tí ń sunkún ọ̀hún ẹkún tí Zakaria ń sun ni pé ọmọ tó ṣe wípé tí mo bá lọ tán yóò bá mi gbéṣẹ́ dáwà lọ́wọ́ ẹkún tẹ bá lọ nínú tafsiri tí wọ́n bí wọ́n ti tu fún wa nú bẹ̀. ní tí ń sunkún bẹ̀ wọn ni pé tí n bá lọ tán yóò lè bá mi gbéṣẹ́ dáwà lọ́wọ́ yóò lè máa pèpè sáwọn èèyàn nítorí wípé Zakaria náà nígbà tí Zakaria ń bẹ Zakaria ó jẹ́ni tí ń pèpè sáwọn يرثني ويرث من آل يعقوب واجعله ربي ẹkún yẹn náà ni bàbá wa رضيا rìbìyà náà sun ọlọ́run bá wà ní àwa fún lọ́mọ kan ربي ọlọ́run àwa fún lọ́mọ يا kan. زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يحيى لم نجعل له من قبل سميا. ẹ rí ọlọ́run ọba àní mo ní wọ́n ra òní kalẹ̀ ni wọ́n ra òní kalẹ̀ ni ìgbà tí bàbá ń sọ kó pé ọlọ́run kéwú tí mo fàgbà bẹ̀rẹ̀ yìí mọ́jọ́ jẹ́ pé ojú ọ̀nà náà ní ti takú o mọ́jọ́ ní ojú ọ̀nà takú àmọ́ kéwú yìí jẹ́ ẹ̀rẹ́ tí ó gbà lọ́wọ́ mi kódà tí ó tún gbé kọjá bíi tí mo mọ̀
ọlọ́run bá ní Zakariya fọkànbalẹ̀ bàbá wa rí mi ọlọ́ni fọkànbalẹ̀. إنا نبشرك بغلام اسمه يحيى ẹ dákun لم نجعل له من قبل ọmọ kan tá a fún سميا. Yahaya ni ọmọ jẹ kí ni ó kọ bàbá Sàkọ́bí Yahaya ni wọ́n ń jẹ́ بغلام tájò fẹ́ yé اسمه Yahaya ẹni tí ó máa ń yé èèyàn يحيى. bàbá wa Sheikh Yahya ní Yahya al-Hamid bàbá ní Yahya al-Hamid tí wọ́n ní Yahya al-Hamid Yahya tèmi kọ́ ẹni tí ń yé tí ó máa yé àwọn èèyàn bàbá yé èèyàn àbí ó yé èèyàn الله أكبر. ismuhu Yahya اسمه يحيى Yahya ni ó máa jẹ́ لم نجعل له من قبل سميا. Abdul Fatai ni wọ́n sọ wọ́n lóòótọ́ àmọ́ kí ni wọ́n لم gbé bọ̀ نجعل Yahya ni wọ́n gbé له bọ̀ bí wọ́n ti bọ̀ kí ló jẹ́ من wọ́n máa gbé Yahya bọ̀ قبل nítorí iṣẹ́ tí wọ́n wá سميا. ṣe ni pé ẹni tí ó máa yí ẹ̀mí àwọn èèyàn الله wọ́n yí أكبر. àbí wọn ò yé ọlọ́wà ní ọlọ́ni ẹ̀wà rókọ́tà sọ yẹn o ẹnìkankan òjò kọ́ ọ síwájú tiẹ̀. لم نجعل له من قبل سميا. ẹ rí ọlọ́run ṣàánú wa lédè fún bàbá الحمد لله. wàláì ògo pọ̀ lédè gan ó Alhamdulillah. pọ̀ lédè gan àmọ́ olúkálùkù pẹ̀lú ẹ̀sà títí ẹ̀ ẹ̀sà tó lọ́n sa ìran kọ̀ọ̀kan ààyè kọ̀ọ̀kan kò sí ààyè kọ̀ọ̀kan ló lẹ́sà títí wọn ààyè kọ̀ọ̀kan ló lẹ́sà tó lọ́n sa wọn àmọ́ wọn lámú ولم نجعل له من قبل سميا. naj'alahu min qablu samiyya sáyẹ́nsì ni oníkura rẹ̀ ẹnìkan ò sí nílẹ̀ yìí rí lẹ́yìn wọn ẹnìkan ò tó ti ṣe rí الحمد لله. kẹsẹ̀tì kan ò jáde ká gbọmọ lórílẹ̀‐èdè yìí yàtọ̀ sí títí wọn lam naj'al له من قبل سميا. ọlọ́ni irú oore yìí tá a ṣe fún bàbá wa Arimiya látara àdúrà tí wọ́n ṣe tó wá gbà lára bàbá wa Sàkọ́fí lam naj'al lahu. من قبل سميا. ọlọ́run ò ṣerú rẹ̀ fẹ́ nìkan rí kí ẹ ṣe pé ọlọ́run ò sóore táwọn àyèbò míì náà o ó sóore láwọn àyèbò míì náà lóríṣiríṣi oore àmọ́rú èyí tó ṣe fún bàbá wa Sàkọ́fí ẹjẹ́ afaru Sàkọ́fí jáde níbòmíì náà نعم. káfaru wọn jáde níbòmíì náà ibòmíì náà ní ẹ̀sà titi wọn náà àmọ́ sẹ́rù tiwọn ni rárá الله أكبر. ṣé àwọn ni wọ́n wá sọ̀rọ̀ àwọn dàbẹ́ àdúrà bàbá ní ọ̀làmú àjálẹ́jù ayé kàrọ̀ bí ṣèkíyà pé mo ti dúró tìwọ́ ọlọ́run mo ṣàdúrà yẹn ní sórí ibu ṣé wọ́n á ṣe wọn ò ṣe àṣàwọ̀ àtẹ̀yìn náà báwa náà bá fẹ́ lẹ́yìn tá a fẹ́ lójú tá a fẹ́ pé ńjọ́ táwa náà ò bá sí mọ́ لمثل هذا فليعمل ìmánì wa العاملون. ẹ̀jẹ̀ á mú lọ́wọ́ dáadáa لمثل Kasi ma da pọ̀ fún máa ẹbọ ṣíṣe. هذا Súlùmọ̀ àbòsí ìbẹ̀yẹ ṣírkù ni ẹ dákun gbogbo wa pátápátá ká má torí ń ta fẹ́ jẹ́ àti torí ń ta fẹ́ jẹ ká wá tà pásálì kíámọ̀ wa. Nítorí pé ẹbọ tí wọ́n ní ọwọ́ àgbà ẹlòmíyàn fa àrà máa pè fa wọn ó sì lọ sẹ́fà nítorí pé ó fẹ́ sayé ó lọ sẹ́ Ṣàngó ó lọ sẹ́ Ògún wàláhì. Tẹ ìta Ọlọ́run náà ló ní wàlá tajassasu ẹ gbọ́dọ̀ wá di ara wa o kọ̀rọ̀ ẹlòmíì ò mọ̀ sí rí bàbá wa níjọ́ tí bàbá wa ń lọ bàbá wa Sàkọ́fí nù kí ó ti yẹ ké tí bàbá wa ní walau kuntul yawma ghayabatni ghiyabatun. ولو كنت اليوم غيبتني غيابة فسيروا كسيري في الغياب كما حضر. Ọlọ́run ti ṣe bàbá wa Imam Ansar Islami ó ti ṣàánú wọn. èyí tá a wá ní pé aláwa tá a wá bì í bó làwa náà ṣe lè ṣe tẹ́yìn tàwa náà ò fi rí báyìí ní tàwa wò lónìí. bàbá wa ń sọ ọ́ lẹ̀ pé walau kuntul yawma ولو كنت اليوم غيبتني غيابة. bàbá ní tó bá wá ṣẹlẹ̀ pé èèyàn máa mi àtẹ̀yàn máa mi Ansar Islami tó bá ṣẹlẹ̀ pé níjọ́ kan غيبتني غيابة láyé غيابة. tó bá mú mi absent níjọ́ kan bí bàbá ṣe absent láàrin wa fàṣírù. فسيروا كسيري في الغياب كما حضر. فسيروا كسيري في الغياب كما حضر. akí àwọn bàbá wa gbà ní gbọdọ̀ fò ahlan wa sahlan wa marhaban bikum أهلا وسهلا. bi kulli lisani. نعم.
àti bàbá wa almudiru alhoroki. Allahu akbar bi kulli bàbá wa àgbààgbà lisani tílé tó kọ ẹdẹ bàbá wa adékèlé bal kún. bi kulli wọ́n ti bàbá wa ní jawari gbòdòfò bàbá wa adékèlé kún. aqulu lakum ahlan wa sahlan wa marhaba bàbá wa adékèlé kún kí bàbá wa aqulu lakum ahlan wa sahlan wa marhaba bi kulli lisani بل بكل جواري أقول لكم أهلا وسهلا ومرحبا أقول لكم أهلا وسهلا ومرحبا. nísọ̀kalẹ̀ wáàzí tí bàbá wa gbòdòfò wọlé أدام الله حياته. èyí tí bàbá wa sọ̀kalẹ̀ fún wa kàn ní pé bàbá ní law kuntu al-yawma ghayabatni ghiyaba. فسيروا tí كسيري màá mú yàn absent في láyé الغياب tó bá كما ṣẹlẹ̀ sí حضر. mi tí mo bá absent nínú ayé. فسيروا bàbá ní كسيري sí irú ẹ̀yọ́ máa mi في ẹ̀yin jamaat الغياب al-islami كما حضر. lẹ́ni kí n máa ṣáájú yín siru kasayiri. kí ni sẹ́yìrù bàbá sẹ́yìrù bàbá ni pé lam yalbasu imanahu bizulmi. أولئك bàbá wa ò mú ẹbọ mọ́ ìrìn àjò wọn. الله bàbá wa ò má bùsí mọ́ ìrìn àjò wọn bẹ́ẹ̀ àwa ò má ò mú àwa tá a wá àwa kẹ́kọ̀ọ́ lára bàbá wa ni. bá ní bí mo ṣe فسيروا rìn nígbà tí mo ń bẹ òun náà ni ẹ máa rìn nígbà tí mo ṣe ń bẹ mọ́. tó كسيري bá rí bẹ́ẹ̀ في الغياب كما حضر. آمين Ansar Islami má jẹ́ ó dàrú. آمين gbogbo àwa ọmọ ọlọmọsẹ ìmójútó wa. آمين mọjá yìí bàbá wa ó dàrú. gbogbo àwa آمين ìjọ Ansar Islami náà ọlọmọdé ó dàrú. آمين. wọlé amina bàbá Àmín. kẹ́ bàbá olúwa Wà bàbá wá kẹ́ bàbá. bàbá kẹ́ kẹ́ bàbá olúwa bàbá kẹ́ bàbá wa alijanna firdausi níbùgbé bàbá mọ́fútì alijanna firdausi níbùgbé bàbá abatabutu yọ́nú rẹ̀ jíǹkì bàbá wa abatabutu yọ́nú rẹ̀ jíǹkì bàbá àtàwọn àtàfàwọn tajuli àdàbí àtàwọn àtàfàwọn tajuli àdàbí olúwa tẹbi tara dọ́wọ́ rẹ̀ mọ́ra wọn lárí tara tẹbi dọ́wọ́ rẹ̀ mọ́ra wọn lárí mọ́tújọ́ bàbá wa Ansaru Islami mọ́tújọ́ bàbá wa Ansaru Islami àǹkì bàbá kò dìgbà ó ṣe ó dojú àlà bàbá wa rí mi yá àǹkì bàbá kò dìgbà ó ṣe ó dojú àlà fatuba fatuba li sheikh kamali fatuba fatuba sheikh wa rí mi yá fatuba fatuba li sheikh kamali fatuba fatuba لشيخ أرمياه ربي انظرنا ونصرنا عزيزا بجاه رسول الله وموسى كذا ونشهد ان لا اله الا انت ونستغفرك ونتوب ونتوب اليك. إليك. ẹ jẹ́ apariwo ọlọ́run ká ní Allahu Akbar. Allahu akbar. a kò na ìjọ àwọn bàbá lẹ́ẹ̀kan náà Masha Allah. láti ọ̀dọ̀ bàbá wa ọmọlókun àgbà bí wọ́n ṣe ń ṣe látijọ́ tí a ti bẹ̀rẹ̀ ètò náà. Allah. kí tó lọ síbẹ̀ yẹn mo kí bàbá wa àgbà mufti tí ọlọ́run ọba mi ní kí wọ́n tún wá fi ìjókòó yẹ wá sí nítorí àwọn alásìgbọ́ tí wọ́n pa wọ́n fẹ́ sí àfọ oníwọ̀n àsìgbọ́ ògo ni ògo tó ju ògo lọ ó wà ń jókòó bàbá wa mufti tí wọ́n wà ní kalẹ̀ yìí bẹ́ẹ̀ bá mọ̀ àwọn àti bàbá wa Shehu Adam ẹ lọ wọnú Kùránì tí ẹ tú sí Yorùbá ẹ bá orúkọ bàbá yìí ń bẹ etí làwọn sì ń jẹ àwọn eléyìí gbogbo wọn tà àlàmí ni wọn o torí ògójògo lọ o ìfẹ́ àwọn bàbá mi ń bá wọn ń pọ́n èmi ọmọ wọn ẹ wọ́n sì gbọ́ kìtì náà lè bá a dá o ọlọ́run bá ń dúpẹ́ fún yín
bí àǹtí wọn ń ṣe lọ́wọ́ ni àwọn mọ̀nyànmọ̀nyàn wọn tó wá dé a sì ń retí àfáwọn Sahibul Bayan tí àwọn náà tún bá gbé láti ẹ̀yìn Al-Asari di Magribi wọ́n sì ti wà ní arand àfáwọn Mudiru ní ṣe Alkatu Shuja lápapá àtàná làwọn náà ti dé ayé òsì mo fẹ́ kí àwọn náà sọ kálímà kan àbí kálímà méjì ká tó lọ kírun àmọ́ mo fẹ́ tọrọ kíní kan lọ́wọ́ ẹ̀yin bàbá ẹ dákun láti ìjẹjẹ tá à ń ti ń ṣe mò ń wò yín torí pé èmi ọba yín gbélé ṣùgbọ́n ẹ bá ń kìlọ̀ fáwọn èèyàn yín tí ń ru ìdí níwájú tẹlifíṣàn lọ́la kò ní rí bẹ́ẹ̀ o nígbà táwọn ọlọ́pàá wà gbé ẹ̀sùn tí ẹnìkan wà sọ pé òun wá bí òkú bàbá Sàkànfí ọlọ́pàá ni wọ́n fi gbé òun o torí gbogbo ayé ní mọ̀ gbogbo bí wọ́n ti ń kọjá lọ níwájú kámẹ́rà yìí gbogbo ayé ló ń wo kíní táwọn ò yìí wọ́n dẹ̀ ń complain èmi kọ́ ló yẹ kí n sọ yẹ kí n fi ràn àmọ́ gbogbo àwọn ọmọ ẹ rí i pé àbúrò mi gan kò sí nílé mo ti rán níbẹ̀ tó tọ̀lá ó ṣe dáa gbogbo àwọn àbúrò mi mo ti rán níṣẹ́ ó fi jẹ́ pé mi nìkan ni ẹ bá ń jókòó bàbá kẹ́ ẹ má bínú ṣùgbọ́n wọn ìjọ Ansarul Islam adìẹ àwọn mo fẹ́ kí gbogbo ẹ̀yin bàbá kẹ bẹ́ẹ̀ tí máa ń ṣe ta ni ó tún kún mi o ti mú envelope wọn dání. bàbá tá a bá kún bàbá ká máa bọ̀ wá. à ń fi àlùbáríkà bẹ́ẹ̀ à ń fi bàbá wa gbà bàbá wa mufti gbogbo olú ẹ̀dẹ́ ẹja sọ pé ṣéèrù. ṣe. à ń fi kí bàbá wa ambassador of peace bàbá wa Nígbòdòfù ẹja pariwo ṣéèrù. ṣe. kárígbóló nílẹ̀ kan sí. ṣe. kárígbóló nílẹ̀ kan sí. ṣe. ọlọ́run ní díẹ̀ lọ àkúrórí gbà. àmín. à ń fi àlùbáríkà bàbá wa gbà bàbá wa Nígbòdòfù à ń fi kí bàbá wa gbà Mudir Ali Oroki tí wọ́n jọ wọ ìkàlẹ̀ ọlọ́mọsáàjì ara wọn àgbàlagbà pẹ́. àmín. bàbá ní tẹ́ ẹ bá tọ́ ọ bá ti rán wọn àti rí bàbá wa àgbà lóròkì tẹ́ ẹ bá ti rí bàbá wa àgbà lóròkì ẹ ti rí bàbá wa sẹ́wọ́n Sàkọ́fí wọ́n ní gbogbo àwọn bàbá yòókù wọ́n ní ẹ má bínú wọ́n ní lẹ́yìn wọn lẹ́tọ̀ sí ọlọ́mọsáàjì kárí wọn pẹ́ wọ́n lájọ kan sọ ọlọ́run wọ́n láàánú rí ọlọ́run wọ́n láyé bí anabi Muhammad bàbá wa Mudiru Markazu Suban àwọn làgbà lálejò lánàá àwọn náà làwọn gbẹ àwọn bàbá wa Ansarul Islam lálejò pẹ̀lú 2000 naira ọlọ́mọsá àjẹárí wọn pẹ́ wọ́n lájọ kan sọ ọlọ́run wọ́n láàánú rí ọlọ́run wọ́n láyé bí anabi wa Muhammad táwọn bàbá wa ti ń jókòó báyìí a máa lọ sọ́dọ̀ bàbá wa Azamanimani wọ́n bá tọrọ sí ìkàlẹ̀ yìí akí bàbá wa ẹsẹ to Ọ̀ṣun state governor on Islamic affairs ọlọmọsá àjẹárí wọn pẹ́. àmín. tábà ti ń sọ̀kalẹ̀ náà bàbá wa imam láti Sankisa nílùú Èkó bàbá ní táwọn bá nílẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn bàbá wọn náà ló gbẹ́dùn ẹ̀fà wọn nájà wọn ni àfa mi ìrànlẹ̀ lẹ́ẹ̀mẹrin yọta lọ lórí agbọ́tàn odidi àfa wọn sì ìrànlẹ̀ lẹ́ẹ̀mẹrin ọlọ́run ní díẹ̀ dààmú wọn lájọ kan sọ ọlọ́run wọn láàánú rí ọlọ́run. àwọn bàbá wọn ní káwọn bàbá wọn Ansarul Islam ká má bínú wọn nílé yín náà lẹ wá wọn ní tẹ̀yìn bá ń tẹ́wọ́ gan láti jẹjẹ ọyọ kó ti máa bù díẹ̀ ọlọ́mọsá àjàrà wọn bàbá pẹ́ wọn lájọ kan sọ ọlọ́run wọn láàánú rí ọlọ́run wọn láyé bí anabi wa Muhammad wọn la kún fáyà kún rí ọlọ́run láì ní ìfà kọ̀ọ̀kan bá bó la ó kù bí ìṣẹ́jú mẹ́wàá ká tó lọ kírun láàrún ìṣẹ́jú náà á lọ sọ́dọ̀ àbá wa sàmọ̀nìmọ́ ni wọ́n bá ṣàdúrà sí kalẹ̀ yìí tamati wa bá ń sọ kalẹ̀ tán ìtàfẹ́ra dọ̀ fún eléyìí wọ́n bá sọ kẹ́límà sí kalẹ̀ yìí tamati ń sọ kalẹ̀ kẹ́límà náà bàbá wa gbà bàbá wa mufti wọ́n bá ṣàdúrà á wà lọ kírun tá a bá ti ń dé báyìí bàbá wa gbà bàbá wa oníwàásí àgbáyé bàbá wa sọ ibùdó bayan wọ́n ti wà ní kalẹ̀ kódà aago méjì tán fún apá wọn ó dé kalẹ̀ náà ti dé abẹnú àánú ọlọ́run ọlọ́mọdé ọlọ́run kò rí gbà wọn làjọ kan sọ ọlọ́run àwọn ni wọ́n bá gbá final semi final kótó wa dọ̀la tá a lọ gbá final lọ́dọ̀ àwọn àgbà à ń lọ sọ́dọ̀ àwọn àgbà bàbá wa Samanimani àwọn ni a máa lọ sí ọ̀dọ̀ wọn láàrin ìṣẹ́jú tó ṣẹ́kù yìí